Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò obìnrin tó dáńgájá tó dé sójú ìròyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. Orúkọ tèmi ni Abímbọ́lá Wọlé Ashiru. Àwọn olólùfẹ́ ètò obìnrin tó dáńgájá wọ́n ti fẹ̀sùn kàn wá. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣèlú la máa ń mú wá sórí ètò. Dájúdájú bẹ́ẹ̀ ṣe mọ̀, àwọn obìnrin jàǹkànjàǹkàn la máa ń mú wá fún yín. Nítorí náà ní ọ̀sẹ̀ yìí oníṣẹ́ aládàáni la máa mú wá fún yín tó ti gbé nǹkan ńláńlá ṣe lókè òkun àti nílẹ̀ wa Nàìjíríà. Ká tó fojú àlejò wa hàn, a fẹ́ sáré dókè lọ́hùn, à ń padà bọ̀ láìpẹ́. Ẹ kú lẹ́yìn ara ìsìkábọ̀ sórí ètò wa ètò yín obìnrin tó dáńgájá tó ń dé sójú ìròyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. Mo ń ṣe oúnjẹ o, mo ń ṣe oúnjẹ, mo ń ṣe ara ẹ̀ náà níṣẹ́ mọ̀ pé torí ọmọ ṣẹ̀kírì kò sí kó má ṣe oúnjẹ. Wọ́n máa ní àwọn ọmọ ṣẹ̀kírì pé oògùn náà fi ń fọ́ ọkọ, oògùn tó fi ń fẹ́ ọkọ ní kó máa jù sí. Búrẹ́dì tí gbogbo wa ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti rí búrẹ́dì akọ́rò pé wíìtì nìkan ni wọ́n fi ń ṣe búrẹ́dì táwa mú. Ṣùgbọ́n nígbà tó ń gbé ti oníkàsábàdì gbogbo èèyàn kọ́kọ́ pariwo pé ó ti àwọn onífẹ́nu àwọn kan o pé kò ní dá o, kò ní dùn, kò ní ṣe, kò ní mọ̀. Ṣùgbọ́n èrò púpọ̀ ní Nàìjíríà ti ń jẹ cassava búrẹ́dì o, gbàgùdá búrẹ́dì. Ó ti fẹ́ sẹ̀ sí ìkọ́kọrẹ́ là ń kó oúnjẹ gbẹ̀gbẹ̀ tàtàṣé rodo tòmátì ò kì í sábà sínú ẹ̀ ṣùgbọ́n fún àwa alákọ̀wé tá a máa ń ṣe tiwa bá a ṣe fẹ́ a máa ń fi tòmátì sí. Meritocracy tó bá fẹ́ wọṣẹ́ ìjọba wọ́n á pè é wàá ṣe interview tó bá pass wá fún ẹ kì í ṣe nísẹ̀yìn wàá kàn gba lẹ́tà látọ̀dọ̀ ẹnìkan ó ti dẹni tó ń ṣiṣẹ́ gbogbo yẹn nígbà tèmi débi àfòpin sí i. Ẹ káàbọ̀ padà tó bá rí pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ètò obìnrin tó dáńgájá. Àlejò wa fún ọ̀sẹ̀ yìí àwọn ni Alhaja Khairat Animashaun Ajiboye. Láì tá a bá bá wọn sọ̀rọ̀ tán wọ́n tún náà máa dáná fún wa, ẹ máa ká lọ. Ìyá wa ẹ káàbọ̀ sórí ètò obìnrin tó dáńgájá. Ẹ ṣeun adúpẹ́ atọ́kùn. Ìyá wa ṣàlè mọ́ yín délé. Tó orúkọ tèmi ni ìyáàfin Khairat Animashaun Ajiboye, ọmọ Animashaun ìyàwó Ajiboye. Ẹ ṣé gan ìyá wa, àwọn tó wà ló fẹ́ mọ̀ ọmọ ìlú wo lẹ́yìn ṣe? Ọmọ Èkó, apábúlékò ní ìsàlẹ̀ Èkó gangan ní Lagos Island, ọmọ olówó gbowó ní ibẹ̀ làwa ti wá, ibẹ̀ náà ti bí wa, ibẹ̀ náà ti bí àwọn bàbá tó bí wa, ibẹ̀ náà tẹ orí wọn sí. Ìyá wa nígbà ẹ̀sìn wo ni ẹ̀yin wá ń ṣe? Ẹ̀sìn Islam là ń ṣe, Mùsùlùmí làwa ń jẹ́. A fẹ́ mọ̀ àwọn ìwé mélòó lẹ kà àti pé àwọn iléèwé wo lẹ lọ? Tó ẹ ṣe atọ́kùn, a lọ sí ìwé primary, a ṣe primary school, ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀, a dẹ̀ kúrò ńbẹ̀, a ṣe ètò tẹ̀lé tó ń pè ní iléèwé gíga secondary school. Aṣọ ọdún mẹ́fà bẹ̀ wá ní wọ́n ń pè ní àkọ́kọ́ àwọn tó máa kọ́kọ́ ṣe 6334 ní Nàìjíríà. Àwọn la kọ́kọ́ ṣe ní Nàìjíríà. Bàtà wá kúrò ńbẹ̀, a lọ sí polytechnic, ìwé tó dàbí bí university bí ìwé ẹlẹ́kọ̀ọ́ àgbà náà ní Ìlàró, a ṣe ọdún méjì ńbẹ̀. Bàtà kúrò ńbẹ̀, a lọ bẹ̀rẹ̀ ní àsìbẹ̀rẹ̀ ní yunifásitì gíga tó wà nílùú Èkó, ìyẹn tó yẹ pé Èkó náà ló ní tó ń pè ní Lagos State University, àtúnṣe ọdún mẹ́rin ńbẹ̀. Bàtà ṣe tán, mo lọ serve ní ilẹ̀ Haúsá ní Kebbi State, mo ṣọdún kan ńbẹ̀. Nígbà tí mo tún ṣe tán ńbẹ̀, mo wá tún lẹ́yìn ọdún bíi mélòó kan mo wá lọ sí ìlú Amẹ́ríkà, mo wá lọ ṣe masters mi ní ìlú Amẹ́ríkà, ní masters in business administration. Ìgbà tí mo ṣe tán, ìgbà tí mo parí iléèwé university, mo wá ríṣẹ́ sí Lagos State gangan ìlú Èkó ní physical planning wọ́n fi wá jẹ́ àṣẹ research officer town planning lájẹ́ ńgbà yẹn. Ìgbà tá a ṣe tán, mo wà mẹ́fọ̀ ọdún méjì. Lẹ́yìn ìgbà yẹn ni mo wá lọ sí ìlú Amẹ́ríkà. Ìgbà tí mo dé Amẹ́ríkà, mo ṣiṣẹ́ díẹ̀ ní New York
mo ṣiṣẹ́ iṣẹ́ ọ́fíìsì à ń ṣiṣẹ́ tax àwọn ẹ̀gbọ́n wa kan wà tó ń kọ́ wa ní wọ́n ṣe ń ṣe iṣẹ́ yẹn nígbà yẹn bàtà dẹ̀ kúrò ń bẹ̀ a padà lọ sí ìlú Georgia ní Atlanta Georgia ní America mo ṣiṣẹ́ ní Bank of America fọdún 5 so bàtí mo ṣiṣẹ́ fọdún 5 mo wá padà jókòó mo wá ń tọ́jú aráàlú mo ṣiṣẹ́ fún ìlú mo ṣe volunteer services fún political party ni o fún àwọn ará àdúgbò mi ni o pé ṣé ìlú tòrò ṣé kò sí wàhálà o mo ṣáà ṣiṣẹ́ ní gbogbo àdúgbò mi iṣẹ́ tí wọ́n fúnyàn lówó lé lórí ni o àmọ́ nítorí pé èèyàn fẹ́ràn láti ṣe ìyẹn ní ìlú òyìnbó lọ́hùn ìyẹn ní ìlú òyìnbó lọ́hùn èèyàn fẹ́ràn láti tọ́jú ìlú èèyàn fẹ́ràn láti ṣe òdodo láti ṣe òótọ́ láti wá bí nítorí ìjọba kọ́ ló máa ṣe gbogbo nǹkan fún aráàlú so àwọn aráàlú náà ní láti jáde láti wo nǹkan táwọn náà lè ṣe fún ara wọn àwọn kan náà ló dẹ̀ máa darí ẹ̀ so èmi náà jẹ́ kan náà àwọn tó ń darí ètò láti gbìyànjú kí ìlú lè dájú báyìí lọ. Nínú ìwádìí wa rí wípé wọ́n fún yín ní award outstanding citizen ní ìlú Georgia ní Atlanta ṣáàlẹ̀ sọ fún wa nǹkan tí ó ṣẹlẹ̀ tó fi fún yín ní award yẹn. Nígbà tí ó tó àsìkò mo ní mo fẹ́ padà wá sí ìlú mi Nàìjíríà pé tí mo ti ṣe yẹn náà mo ti gbìyànjú pé kí n wá ìtókù tí mo tún lè ṣe kí n wá sí ìlú tí bàbá ti bí mi sí kí n wá ṣe fún wọn ìgbà tí wọ́n wá di pé mò ń lọ ní gbogbo àwọn èèyàn ńláńlá tó wà níbẹ̀ èmi ni senator ní o èmi ni house of rep ní o náà ọmọbìnrin yìí ti gbìyànjú fáwọn ní ìjọba Georgia tó jẹ́ bíi secretary of state wá fún mi ní award yẹn láti dúpẹ́ pé èèyàn tó dáa ni mo jẹ́ fún àwọn mo dẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn pé àwọn wish me well pé àwọn fẹ́ dáadáa fún mi pé gbogbo tí n bá ń lọ kí àwọn èèyàn mọ̀ pé èèyàn dáadáa ni mo jẹ́ nílùú àwọn. ìyàwó a tún rí i pé ibì kan a rí nígbà kan pé ó dà pé darapọ̀ mọ́ ẹgbẹ́ ààrẹ wa Buhari APC ní ìlú Amẹ́ríkà náà. bẹ́ẹ̀ni. ṣé lè ṣàlàyé fún wa bí yẹn ṣe jẹ́. torí pé irú èèyàn tí àwa jẹ́ irú èèyàn tí a jẹ́ ni pé ká ṣáà máa ṣe dáadáa ká dẹ̀ máa tọ́jú ìlú tó bá lè ti fi pé a fẹ́ ìjọba tuntun dé tí gbogbo ayé dẹ̀ ń pariwo pé ẹ jẹ́ ká ṣe ìjọba tuntun àwa náà dẹ̀ wò pé ìjọba tuntun yìí tó bá jẹ́ pé bàbá Buhari ló máa jẹ́ olórí o kọ́lọ̀ fún ṣe káwa náà gbìmọ̀ pọ̀ pẹ̀lú wọn láti ṣe láti ìlú òyìnbó tàwa náà ká kóra wá jọ àwa ọmọ Nàìjíríà tàwa ń bẹ̀ gbogbo nǹkan táwa náà bá lè sọ gbogbo owó táwa náà bá lè dá gbogbo iṣẹ́ táwa náà bá lè ṣe láti fi kún àwọn tó wà nínú Nàìjíríà lápá pé káwa náà ṣe so nǹkan tó fà náà nìyẹn tèmi náà fi darapọ̀ mọ́ wọn mo kọ́kọ́ jẹ́ secretary wọn ní Atlanta mẹ́ APC USA mo tún jẹ́ woman leader APC ìgbà tó yá náà àtúnṣe convention tó kó gbogbo àwọn ẹgbẹ́ APC tó kù láti ACN ni o tí wọ́n fi darapọ̀ di APC ní gbogbo other states nílùú Amẹ́ríkà a ṣe gbogbo àjẹṣe bíi meeting bíi convention èmi náà ni mo ṣe secretary committee tó ṣe gbogbo ètò yẹn náà nígbà yẹn náà ní Chicago so a dẹ̀ rò pé ó yẹ káwa náà ṣe tiwa pé nítorí pé àwa ní òyìnbó kò túmọ̀ sí pé a lè ṣe ẹ̀tọ́ tó dánmọ́rán fún ìlú wa nǹkan tó fà á nìyẹn tó ìtàfilẹ̀ àwa náà fi darapọ̀ mọ́ APC USA. a rí wípé ẹ ṣe ààrẹ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan a fẹ́ mọ̀ ìgbà bẹ́ẹ̀ ṣe jẹ́ ààrẹ yẹn ṣe lè sọ fún wa àwọn nǹkan tó ń wò tó fi ń jẹ àti wípé àwọn ìpèníjà wo ni ẹ̀yin kojú ẹ̀ àti wípé báwo lẹ ṣe borí àwọn ìpèníjà. oríṣiríṣi ẹgbẹ́ ló jẹyọ ní ìpasẹ̀ pé kéèyàn fẹ́ máa tú ìlú ṣe láti orí pé ẹgbẹ́ òṣèlú ní ìlú Amẹ́ríkà ní local government wa lọ́hùn tí mú èèyàn tí wọ́n ti fi hàn jẹ oríṣiríṣi ipò bọ́ọ̀dù ni o
lórí local government board ní láti state yẹn gangan. A dẹ̀ tún wá di ààrẹ homeowners association náà wọ́n fi mí jẹ́ ní ibẹ̀ ní ọ̀dọ̀ wa ní Riverdale, Georgia. Roundtree Forest Homeowners Association mo jẹ́ ààrẹ wọn fún ọdún méjì. Nígbà tó yẹ mo dẹ̀ jẹ́ ààrẹ wọn nígbà yẹn àwọn nǹkan oríṣiríṣi náà ló jẹyọ tó yẹ pé a ní láti dá ojú kọ láti jẹ́ kí àdúgbò wa lè dájú báyìí lọ. A ní àwọn nǹkan ta ní bí àwọn kéékèèké tó máa fẹ́ máa jalè nínú ilé àwọn yẹn wà ń bẹ̀. A ní ìṣòro pé bóyá kò sí iná gbogbo àdúgbò gbogbo ọ̀dẹ̀dẹ̀ wa kò sí iná bẹ̀ ní alẹ́ tó bá dalẹ́ gbogbo ẹ̀ máa dúdú. Àwọn àgbàlagbà dẹ̀ pọ̀ tí wọ́n nílé tí wọ́n yẹ pé àwọn nìkan náà ń dágbé. So mo gbìyànjú pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tó kù pé ká lọ bá ìjọba ká lọ bá àwọn tó ní owó lọ́wọ́ pé kán jọ kí wọ́n gbìyànjú kán ṣàánú àdúgbò wa. Ọlọ́run dẹ̀ fún wa ṣe. A rí gbogbo àwọn náà yẹn a rí gbogbo atọ́nà sí gbogbo àyíká wa torí a ní bí over 205 homes la ní àdúgbò yẹn tí wọ́n sì jẹ́ president. Ọlọ́run dẹ̀ bá wa ṣe a rí win àwọn awards pẹ̀lú gbogbo iṣẹ́ àṣekára láti gbìyànjú pé kí àdúgbò wa lè ṣe dáadáa. Kódà dísìn gan tí mo ti wà ní Nàìjíríà tí máa pè àwọn màmá àgbàlagbà mi tó wà ní ọ̀hún tó máa ti gbóhùn mi báyìí wọ́n máa sáré gbé ni wọ́n ní àwọn ṣì ń rí iná yẹn o iná yẹn ṣì ń tàn o iná yẹn ṣì ń tàn o wọ́n dẹ̀ ṣe iná náà bẹ́ẹ̀ náà láti ṣe àwọn ọ̀nà tó ti ní kòtòkòtò díẹ̀ náà láti gbé ìjọba pé kán jọ kán wá bá wa ṣe. Ìgbà yẹn náà àwọn olóṣèlú náà ní àsìkò ẹ̀yin àsìkò tí kò yín o èmi ni alága o àsìkò kàn wá o ẹ jẹ́ a ṣe fún àdúgbò wa o èyí tó fi jẹ́ kí orúkọ èèyàn náà fi lọ sí òkè nìyẹn torí pé wọ́n rí pé èèyàn ní inú èèyàn mọ́ àníyàn èèyàn náà ó dẹ̀ mú láti fẹ́ pé èèyàn fẹ́ ṣe dáadáa fún aráàlú ṣe pé bóyá èèyàn wá nǹkan míì ní ibẹ̀. Ní báyìí ṣe lè sọ fún wa iṣẹ́ tí ẹ wá ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí àwa ni mo jẹ́ olùdarí alága Ani Energy Business Solutions Limited. Ní orílẹ̀-èdè wa báyìí sí àwọn iṣẹ́ tẹ́ ti ṣe àwọn iṣẹ́ takuntakun tẹ́ ti ṣe lọ́hùn-ún ṣe máa tó kọ́ntínú níbí. A ti bẹ̀rẹ̀ báyìí náà a ti jẹ́ olórí ẹgbẹ́ kan náà tọ́lọ́run fi wá jẹ pẹ̀lú àwọn àgbàlagbà tó tún jù wá lọ lọ́jọ́ orí tí Ọlọ́run fi wọ́n ṣe sábàbí dáadáa tí ẹgbẹ́ yẹn wà lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ní Lighthouse Pipefinder. Àwọn èèyàn ńláńlá lọ́lọ́run fi sínú ẹgbẹ́ Ọlọ́run dẹ̀ fi wá náà ṣe alága. A ti ń gbìyànjú pé ká ṣe fún aráàlú pé kí ìjọba káwa náà máa ṣọ̀jọba. Ọ̀tọ̀ ni pé ìjọba lòun á ṣe gbá ọ̀tọ̀ ni pé nǹkan tán làwọn máa ṣe náà máa ṣe. So àwa náà dẹ̀ ní a ní agbára láti gbìyànjú láti jẹ́ kí ìjọba ṣe nǹkan tí wọ́n sọ fún aráàlú báwọn máa ṣe. Tó máa láwọn máa kọ́ ọ̀nà káwa náà máa rán wọn létí ẹlẹ́ máa kọ́ náà yìí o ẹ wá kọ́ o gbogbo tó bá jẹ́ ìṣòro tí ò ní jẹ́ kí wọ́n ṣe àwa náà mójútó nǹkan tẹ́gbẹ́ yẹn náà tí ẹgbẹ́ yẹn ń ṣe nìyẹn kí ìjọba kí ìlú kó dàgbà sókè kí a sì lè máa ṣọ́ ìjọba náà ká máa bá wọn wò pé ẹ ti ṣe báyìí o àkàrán ilé tí pé kẹ ṣe báyìí o bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ oríṣiríṣi náà ni ìkan náà wà tí mo jẹ́ ìkejì alága vice president àwọn yẹn àwọn ọ̀jọ̀gbọ́n ní Port Authority ló pọ̀ ní ibẹ̀ àmọ́ fún ìjọba náà fún kí ìlú bá lè dá jù báyìí lọ ìkan náà tún wà nígbà tó ń ṣe é ṣe fáwọn àwọn ọ̀dọ́ pé agbára wà lọ́wọ́ ọ̀dọ́ àmọ́ ọ̀dọ́ láti ní sùúrù ọ̀dọ́ láti kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ láti lẹ́kọ̀ọ́ torí pé ó jẹ́ ọ̀dọ́ kò ń ṣe pé dandan ló gbọ́dọ̀ jẹ́ olórí o ní láti fi ara balẹ̀ kó lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ àmọ́ kí àwọn tó dàgbà náà kó fún àwọn ọ̀dọ́ náà láyè wọ́n fún wọn láyè láti lè ṣe olórí torí tí ọ̀dọ́ ò bá bẹ̀rẹ̀ sí ní kọ́ láti bó ṣe máa di olórí ní ìsìn táwọn àgbàlagbà ṣì wà ńlẹ̀ ó máa le fún ọ̀dọ́ yẹn tó bá ti wá di àgbàlagbà láti ṣe dáadáa
so ara kan tí àwa ẹgbẹ́ yẹn tí à ń gbìyànjú láti sọ fún gbogbo aráyé kí wọ́n gbọ́ nìyẹn. A dẹ̀ tún tọ́jú àwọn aláìní náà lọ́tùn lósì. ẹ ṣé gan ìyá wa nígbà yà fẹ́ bọ́ sí abala mọ̀mímọ́ a fẹ́ mọ̀ ìyá wa ṣe lè sọ fún wa ọdún mélòó lẹ ti lò nílé ọkọ. tó a ti lò ọdún 12 báyìí kọ́lọ́n jẹ́ kí ó pọ̀ jù báyìí lọ kọ́lọ́n dẹ̀ dẹ́mi sí. àmín. ẹ ṣe lè sọ fún wa báwo lẹ ìpàdé olólùfẹ́ yín. tó tó mo lọ sí ìgbéyàwó ọ̀rẹ́ mi kan ni ìgbà tí mo débẹ̀ ó ń ṣègbéyàwó àwọn ọmọbìnrin kan àwọn àǹtí kan wà tí mo pàdé mo lọ láti New York sí Atlanta ṣùgbọ́n tí mo débẹ̀ mo ṣe akitiyan pé kíyàwó ọ̀rẹ́ mi yẹn kó dùn kó lárinrin so làwọn ọmọ àǹtí yẹn náà bá wò gbà àwa a máa ní brọ́dà kan lọ́dọ̀ wa o tóun náà wáyàwó o kò wá sí òun ò sí ní patí yẹn ní ọjọ́ yìí ìdẹ̀ nítorí ọlọ́run balaba tí ó mọ ọkọ ojú ọ̀nà tí èèyàn bá ṣàti ní inú tó mọ́ ó dẹ̀ ti gbà fọlọ́n yìí tó kù kékeré ni tó kú ọmọbìnrin kó gbà fọlọ́n torí tí èèyàn bá gbà fọlọ́n torí tó bá sọ pé báwo lọkùnrin ká ní pé mo ti ń bèèrè ìgbà pé báwo ló ṣe rí ṣó lówó ṣó lọ́lá ṣó ga ṣó pupa ṣó dúdú báwo ni imú ẹ̀ ṣe rí báwo ni etí ẹ̀ ṣe rí mi ò béèrè gbogbo question yẹn gbogbo ìbéèrè yẹn lọ́wọ́ wọn mo kàn ní pé tó bá wù ọlọ́run tó ọlọ́run bá ló máa ṣe mo lè padà sí ìlú mi ní New York nígbà yẹn ló wá di pé àwa bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ lórí aago ọjọ́ tí kọ́kọ́ máa bá wọn sọ̀rọ̀ lórí aago báyìí mo yẹ̀ ṣe ra fóònù yẹn ní Panasonic phone mo lè charge fóònù ọjọ́ yẹn báyìí fóònù yẹn dákú ni bátìrì yẹn dákú ni mo ní mo ti pàdé ẹni tí ò ní gbà fún mi eléyìí ò ní gbà fún mi tó bá ṣe ṣe nìyẹn ìgbà tí wọ́n máa ríra wọn láti wá pa ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí Atlanta àṣé ọlọ́run fẹ́ mi ṣe èrò Atlanta ní pé kí n ṣe èrò New York ni mo máa gbé so wọn á ti gbọ́ tó ti mọ́ wá rí wọn báyìí láàrin ọ̀sẹ̀ méjì àjẹṣe ìyàwó. kí ni àwọn nǹkan tó máa ń múni yín dùn. kíyàn máa ṣe òótọ́ kíyàn máa jẹ́ olódodo kíyàn dẹ̀ máa fi inú mímọ́ fi ṣe nǹkan ó máa múnú mi dùn kíyàn dẹ̀ fẹ́ràn Ọlọ́run èèyàn tó bá fẹ́ràn Ọlọ́run tó bá gbà fọ́lọ́run Ọlọ́run náà a máa gbé wọ́n ní pé ọmọ tó bá ṣépà nìyẹn ẹ̀ bá gbé èèyàn tó bá fẹ́ràn Ọlọ́run tó bá gbà fọ́lọ́run Ọlọ́run náà a máa gbé sókè nǹkan tó máa ń múnú mi dùn nìyẹn. àwọn ọmọ mi kọ́lọ́n jẹ́ kó pọ̀ jù báyìí lọ kọ́lọ́n dẹ̀ fún wọn ní kọ́lọ́n jẹ́ kí gbogbo àjèrè ọmọ torí gbogbo létí a bá wà kí ọmọ bá wà ńbẹ̀ inú òbí á máa dùn bẹ́ẹ̀ ni torí tẹ́ bá jókòó wá gbé yín lẹ́sẹ̀ wọ́n á gbé yín lápá wọ́n á ṣàyọ yín lẹ́nu tó wọ́n á fi àsìkò yìí tọrọ fún gbogbo àwọn tó ń béèrè ọmọ kọ́lọ́n ṣe ọmọ alálùbáríkà kọ́lọ́n ṣe fún wọn tònú àwọn inú wa dẹ̀ máa dùn tá a bá ń rí àwọn ọmọ Ọlọ́run ní bá wa nínú jẹ́. ní báyìí àwọn aráalé náà rán mi sí wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé ó ti jẹ́ nǹkan tẹ́ pé ó máa ń jẹ́ ọgbẹ́ inú fáwọn èèyàn pé àwọn obìnrin olókìkí bíi ti ń pé ọ̀pọ̀ nù wọn ní adé orí pé ó tó bá tún wá ní pàápàá kò kí ń ní tẹríba fún ọkọ ṣé tòótọ́ ni. bákan méjì ni àmọ́ ní gbogbo ìrìn tèmi rìn mo rí i pé púpọ̀ náà àwọn obìnrin tó jẹ́ àwọn obìnrin ńlá tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n dángájíá wọ́n máa ń ní ọkọ máa ń dádé lórí àmọ́ tí obìnrin náà bá ní tẹríba á rí ọkọ torí obìnrin kò sí bó tilẹ̀ wù kó rí kó lówó kó lọ́lá kó lókìkí ó ń láti ní tẹríba fọ́kọ kódà kó pa 100 million ọkọ mi mú pa 100 million àmọ́ owó mi ni o àmọ́ kó tiẹ̀ jẹ́ pé o ṣàlàyé fọ́kọ o nítorí pé o pa oyè báyìí kó wá máa ṣe gìràgìrà lórí ọkọ tó lọ́lọ́run ọba tó dá wa kò fẹ́rú ẹ̀ so ìmọ̀ràn tèmi ni pé kò sí bóbìnrin bá ṣe ṣe sí kóbìnrin ṣe kó ní tẹríba fọ́kọ kọ́kọ́ náà dẹ̀ ní sùúrù tóbìnrin bá ní tẹríba tó ń ṣàlàyé fọ́kọ pé báyìí ni mo ṣe rìn lánàá báyìí ni mo ṣe rìn ọkọ náà òun náà dáàbò bò torí ọkùnrin ní láti dáàbò bò ìyàwó torí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ayé ìsìn àmọ́ kí obìnrin má jẹ́ kí afẹ́ ayé kó sí
òun ní ojú. ẹ kú lẹ́yìn ara ìsìkábọ̀ sórí ètò wa ètò yín obìnrin tó dáńgájá tó ń dé sójú ìrànlọ́wọ́ láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. mò ń ṣe oúnjẹ o mò ń ṣe oúnjẹ mò ń ṣe ara ẹ̀ náà níṣẹ́ mọ̀ pé torí ọmọ ṣẹ̀kírì kò sí kó má ṣe oúnjẹ wọ́n máa ní àwọn ọmọ ṣẹ̀kírì pé oògùn náà fi ń fọ́ ọkọ oògùn tó fi ń fẹ́ ọkọ ní kó máa jò sí. búrẹ́dì tí gbogbo wa ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti rí búrẹ́dì a kàn rò pé wíìtì nìkan ni wọ́n fi ń ṣe búrẹ́dì táwa mú ṣùgbọ́n nígbà tó ń gbé ti oníkàsábàdì gbogbo èèyàn kọ́kọ́ pariwo pé ó tu àwọn onífẹ́nu àwọn kan o pé kò ní dá o kò ní dùn kò ní ṣe kò ní mọ̀ ṣùgbọ́n èrò púpọ̀ ní Nàìjíríà ti ń jẹ cassava búrẹ́dì o gbàgùdà búrẹ́dì ó ti fẹ́ sèǹ sí ìkọ́kọrẹ́ là ń kó oúnjẹ ìgbẹ̀rún tàtàṣé rodo tòmátì ò kì í sábà sínú ẹ̀ ṣùgbọ́n fún àwa alákọ̀wé tá a máa ń ṣe tí bàbá ṣe fẹ́ a máa fi tòmátì sí. meritocracy tó bá fẹ́ wọṣẹ́ ìjọba wọ́n á pè é wàá ṣe interview tó bá pass wá fún ẹ iṣẹ́ nísẹ̀yìn wàá kàn gba lẹ́tà látọ̀dọ̀ ẹnìkan ó ti dẹni tó ń ṣiṣẹ́ gbogbo yẹn nígbà tèmi débi àfòpin sí i. tọ́ ẹ̀yin ará àlejò wa ti ní àwọn máa ṣe ọbẹ̀ fún wa wọ́n láwọn máa ṣe ọbẹ̀ alálùbọ́sà èyí táwọn òyìnbó pè ní onion soup ẹ ká lọ.
tọ́ ẹ̀yin ará ẹ ti gbọ́ nǹkan tí ìyá wa sọ wọ́n ní kò dáa kò lẹ́tọ̀ọ́ pé èèyàn fẹ́ fẹ́ ọkọ kí wọ́n máa béèrè pé ṣó ní mọ́tò ṣó kọ́lé ṣó ti ralẹ̀ ṣó ti gbogbo eléyìí ò dáa. Ẹ jẹ́ kí Ọlọ́run máa yan ọkọ tiwa fún wa. Ọlọ́run ló mọ ojú ọ̀nà ní gbogbo ìgbà. Nítorí náà ní ọ̀sẹ̀ yìí ààrẹ jù báyìí lọ. Orúkọ tèmi ò sì yí padà. Orúkọ tèmi Abímbọ́lá Wọlé Ashiru. Látọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò ẹ̀kọ́ wá sí ìmúṣẹ mo ní ìrìn. Bátúndé Ìṣọ̀lá o ọmọ Egungun Jọbí.